ìbọn so-safe mú ajínigbé kan balẹ̀ wọ́n dóòlà àwọn méje lákàtà wọn. ọjọ́ tí nǹkan ro tó lágbègbè abúlé òrì níjọba ìbílẹ̀ ọbáfẹ́mi owódé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kìíní oṣù keje tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí. ọjọ́ náà làwọn ẹ̀ṣọ́ aláàbò so-safe nípínlẹ̀ Ògùn lọ gbèjà àwọn olùjọ́sìn méje kan táwọn afurasí ajínigbé jí gbé níbi ìsìn ìṣọ́ òru tí wọ́n ṣe mọ́jú ọjọ́ náà lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ yìnbọn pa pásítọ̀ tó darí ẹ̀sìn ọ̀hún. àmọ́ àwọn so-safe dá sẹ̀ríà fáwọn ajínigbé ọ̀hún. wọ́n fìbọn mú ọ̀kan lára wọn balẹ̀ wọ́n sì dóòlà ẹ̀mí àwọn méjèèje tí wọ́n jí gbé náà. adarí ètò ìròyìn àti alukoro fáwọn ẹ̀ṣọ́ aláàbò social orientation and safety corps tí wọ́n tún ń pè ní so-safe ọ̀gbẹ́ni moruf yusuf tó gbẹnu kọ̀mándàǹtì wọn sọjí gonzalo sọ̀rọ̀ ló fi àtẹ̀jáde kan nípa ìṣẹ̀lẹ̀ yìí ṣọwọ́ sáláròyé lọ́jọ́ àìkú sunday ọjọ́ kejì oṣù keje ọdún 2023. gonzalo ní àjìnòru ní nǹkan bíi aago 12 ọjọ́ sátidé náà làwọn gba ìpè pàjáwìrì kan. àwọn tó rí kó yọ lásìkò àkọlù àwọn ajínigbé ọ̀hún ni wọ́n tẹ iléeṣẹ́ so-safe láago tí wọ́n sì fìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn létí pé àwọn ajínigbé ti gbé ìṣe wọn dé. wọ́n ti ṣàkọlù sí ṣọ́ọ̀ṣì rìdíìmù ìyẹn the Redeemed Christian Church of God ẹ̀ka tí wọ́n ń pè ní Desires of Nations Parish tó wà ní Ògùn Province 22 lásìkò tí wọ́n ń ṣe ìsọjí àṣemọ́jú kan lọ́wọ́. wọ́n yìnbọn pa pásítọ̀ tó ń darí ẹ̀sìn níbẹ̀ wọ́n sì jí méje kó nínú àwọn olùjọ́sìn tí wọ́n péjọ ọ̀hún. ó lójú ẹsẹ̀ lòun ti kàn sáwọn ọmọọṣẹ́ òun tí wọ́n wà lágbègbè náà. ń ní olórí ẹ̀ka so-safe owódé ẹ̀gbá ọ̀gbẹ́ni Jimoh Rasaki ọmọnìyí bá ta mọ́ra pẹ̀lú àwọn ẹmẹ̀wà ẹ̀ kan. wọ́n lọ síbi ìṣọ́òru náà wọ́n sì bẹ̀rẹ̀ sí í tọpasẹ̀ àwọn ajínigbé ọ̀hún gba ọ̀nà inú igbó kìjikìji kan tí wọ́n wọ̀ lọ. ó ṣetán wọ́n lẹ́ni a ti mọ̀ lọ́sàn-án a kì í tún gbéná wojú ẹ̀ mọ́ lóru. ọ̀rọ̀ àwọn ajínigbé kò ṣàjèjì sí wọn lágbègbè náà. kò pẹ́ tí wọ́n lépa wọn ní ìró ìbọn bẹ̀rẹ̀ sí í dún ní kọ̀ṣẹ́kọ̀ṣẹ́. àwọn ajínigbé náà ni wọ́n bẹ̀rẹ̀ sí í yìnbọn mọ́ àwọn so-safe nígbà tí wọ́n lé wọn bá ń làwọn yẹn náà bá fìbọn fèsì gbogbo inú igbó ọ̀hún sì dàbí ojú ogun gidi. lẹ́yìn àsìkò díẹ̀ wọ́n fìbọn mú ọ̀kan lára àwọn ajínigbé náà balẹ̀ àwọn yòókù wọ́n sì bẹ̀rẹ̀ sí í ṣíyán wọn ò dúró gbọ́bẹ̀ látàrí bí wọ́n ti ṣe fara kááṣá àbọn wọ́n sá lọ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ tó ń jáde lára wọn wọn ò rójú kó àwọn tí wọ́n jí gbé lọ mọ́. báyìí làwọn so-safe ọ̀hún ṣe dóòlà ẹ̀mí àwọn méje tí wọ́n jí gbé ọ̀hún wọ́n sì dá kálukú padà sọ́dọ̀ mọ̀lẹ́bí kó wá wọn. bákan náà ni wọ́n gbé òkú ajínigbé tí wọ́n mú balẹ̀ ọ̀hún lọ sí mọ́ṣúárì ilé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè náà. ní báyìí wọ́n láwọn ọlọ́pàá àwọn fìjìláńtẹ àtàwọn so-safe tó ti padà sínú igbó náà láti wá àwọn tó sá lọ lára àwọn ajínigbé náà kàn. wọ́n láwọn gbọ́dọ̀ mú gbogbo wọn láàyè kí wọ́n má lọ di àgékù ejò tó ń ṣòro bí agbọ́n sínú igbó ọ̀hún. wọ́n ní gbogbo afurasí tọ́wọ́ bá tẹ̀ ni yóò jó láǹbà pa níwájú òfin ní kóòtù. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.